Ogiwe. Èló dem taran. Nde mogi nenu jo meta we. Yebi npe. Ìyá Ìjẹ̀bú 100 àlògì. Ẹ̀wẹ̀ má jẹ́ sí ìró ìta mi ní ìjẹ́dógún fún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n màró ìta dèdè náà má dẹ̀ tiwa wọn gógógó náà ìwé. Màmá kì í ṣe pé bóyá mọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí nǹkan mo fún yín ni. Ní tó wá bá àwọn èèyàn jẹ́ ní pé ní ká máa ta nǹkan bíi ẹgbẹ̀rún kan ká wá rí ẹni tá a mọ̀ wípé ẹ mú lápò mẹ́rin tí wọ́n wá débi tí wọ́n ti ń tà ká máa níṣe bíi àpò mẹ́rin làwọn sì rán lámì àpò mẹ́rin làwọn rà. ní tilẹ̀ ń tọ́ lọ́rùn o ṣíjúmọ̀ kẹfọ́ ṣó gbòwò náwó ọ̀hún o. Mo gba owó ṣèbí pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ̀ fún Jùmọ̀ ẹ ṣèbí múrí márùn-ún ni mo wá fún yín pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò wá yàtọ̀ sí múrí márùn-ún. Ọjọ́ ìsọmọ yìí máa dẹ̀ kúrò nínú wà pálapàla yìí. Mo gbowó lọ́wọ́ ẹ̀ òbí yìí 100 naira ni èyí fi 50 naira ránṣẹ́ mo gbà mo tà bẹ́ẹ̀ fún yín tó wá lù yín ní jìbìtì ni máàmì kí lẹ bá wá torí àìdédé rí yín báyìí. Yebi ń pé ṣì má wàá bẹ́ẹ̀ ṣeré ṣì mo wà bọ́ ẹ̀ ṣeré. Ìyá Ìjẹ̀bú. Ṣí dédé lé dá gírogíro fún lẹ́dẹ̀ sunu náà. Yebi ń pé ọmọ ìrìmsọ rẹ̀ rẹ̀ lẹ́yìn ilé ẹni. Tẹ́lẹ̀ fún lówó sùn. Ọmọ yẹn yẹrẹ fọ èèṣì wa o. Ó ní wọ́n jówó ní skul. Ìwọ̀n jọ̀wọ́ ṣọ́jọ́wọ́ rẹpẹtẹ 18,000. Méjìdínlógún rán jẹ. Wò bá mi sọ fún mọ̀ pé kó mọ́ mi wá o. Mo ń gbọ́ màmá. Ní méjìdínlógún mẹ́rin kẹrin rẹ̀ kó mu. Oíkù 19. Kí lẹ wá fẹ́ báyìí? Ṣé o bá ṣe ìlú mi? Àánú yín pé kí ni? Ọmọbìnrin yẹn ní ó mà dáa. Ọmọbìnrin yẹn mà dáa. Ọmọbìnrin yẹn ò níyanrú. Ó ṣọ́rẹ́ kan mi. Máàmì. Nílẹ̀ lè gbàgbé. Ó ṣọ́rẹ́ kan mi. Ẹ wò torí èmi fẹ́ lọ sọ́jà. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ọní bá ti ṣoore ẹni. Ṣé rí a ti mọ̀ pé ìwà yín ni pé lábẹ́ bó ti wù kó rí kẹ́ burú tó gbogbo èèyàn ló mọ̀ pé burú Ìyá Ìjẹ̀bú burú yín kẹ̀rẹ́ níbi tó lówó dé ni èyí ò ní ṣùgbọ́n ẹ wá jẹ́ kí wá sọ fún yín nípa pé ó ṣoore kan mi ó ṣoore kan irọ́ ni ẹ fi ń gbé ẹ kàrámọ̀ ni torí pé ẹ fẹ́ san owó tó kù ni bẹ́ẹ̀ ká ti máa wò mí yìí kò sówó lọ́wọ́ mi. Ní tilẹ̀ ń tọ̀ lọ́rùn ṣó ń ṣoore mi o. Mo ti gbọ́ ọmọbìnrin yẹn ṣoore mi o. mo ti gbọ́ ṣó ń ṣoore mi o. ìwọ lọ́rùn ọba. Ó mà ṣe lọ́jọ́ yẹn. Ọmọ ìwà dà. Bàbá mi rẹ̀ gbẹ̀rún mẹ́rin. Òun náà ni mò ń sọ èmi ti mọ̀ pé owó lẹ fẹ́ yá kẹ́ lè fún wọn torí pé ìwà yín ni ẹ kì í ṣoore ọmọ yẹn ṣọtún lé dẹ̀yìn lẹ́nu ètò lọ ìskúlù lẹ́nu Ọlọ́run ó ṣàánú wa ṣọtún lé dẹ̀yìn o. Ọlọ́run ó ṣàánú wa. Ẹ wá mọ tó wà ẹ wò ṣó máa ṣe inú mi. èyí tẹ́ ẹ ti ṣe o. Inú mi ró máa ṣe o. Ṣé máa gbọ́ tèmi torí ẹ̀ ní já sọ̀rọ̀ àánú yín kò èmi náà ṣàánú yín àánú yín ni pé tí mo bá lágbára òun náà ni mo máa ṣe níta ti lágbára lẹ ti ṣe fún wọn káwọn náà wá eléyìí tó kù nígbà tí ò sówó lọ́wọ́ yín sì tẹni wá máa yá yín lówó. wọ́n máa bẹ̀rẹ̀ ẹ̀gzámù wọn lọ́la. Wọ́n máa bẹ̀rẹ̀ Ọlọ́run bá wọn bẹ̀rẹ̀ màmá. Kọ́mọ yẹn bá dẹ̀ san owó rẹ̀ nínú wọn ajíkú ń bẹ̀rẹ̀ o. Ilé ẹ̀fẹ́ kọ́ mọ ọmọ ládùúgbò mi. Gbogbo ayé tí ẹ ti mọ̀ yín àmọ́ bẹ́ẹ̀ ṣe wá wà kò sówó tí mo lè yá yín o. Ọmọ mi máa sẹ́ǹdì owó náà tún là. Gbòǹbà sẹ́ǹdì tọ̀tún là máa mú rẹ̀ yìí máa yọ rẹ̀ wò mú un rò ń bẹ́ẹ̀. Èèlò lẹ wá fẹ́ báyìí. Kó ilé ẹ̀ṣẹ̀gbẹ̀rún mẹ́wàá kó dẹ̀ ṣe dédé 14 yẹn. 14,000. Ọ̀túnla tó bá sẹ́ǹdì owó sí mi lẹ máa fún mi lówó. Máa fún ẹ dédé 14. Èmi ò ní gbọ́ pé ní Jùmọ̀kẹ́ kówó lọ o. Mi lè sọ̀rọ̀ ọmọ mi fòkun sẹ́ǹdì rẹ̀ rọ́dọ̀ bá ti fẹ́ ṣe rí Jùmọ̀kẹ́ mi ń jun. Ẹ mọ̀ kan tó máa ṣẹlẹ̀ Ìyá Ìjẹ̀bú mi náà fẹ́ lọ sọ́jà èní lọ́jà mo fẹ́ sẹ́ lọ kó àwọn ọjà kọ̀ọ̀kan tí wọ́n ti bá mi rà sílẹ̀ tí mo bá ń bọ̀ ní lálẹ́ màá bá yín kó 14,000 wá ẹ̀dá kì í ṣèyàn bẹ́ẹ̀ ibi olówó dè náà ni àmọ́ ẹ má jẹ́ fìjàgbá lọ́wọ́ yín o ẹ má fi ìbínú sanwó ẹ má fi ìbínú sanwó ẹ̀mí ò tẹ̀ jọ tó la ẹ ti dá má mi ẹ má rárá o. Èsì kí n. Má bá yín mọ́gì wá ṣe bẹ́ẹ̀ fẹ́ mọ́gì mélòó ṣé kí n mú méjì wá fún yín méjì ẹ má fún yín ẹ má rọra oore náà ni ẹ kì í sórí àjàbàkù.